وإذا أخبر عن موت فلان يبقى فتى يخشى الوحيدا أولم يذكر وجوب الموت يوما فسيأتي قريبا أو بعيدا عشت ما شئت إلا ما عمرك يمضي لا يعود أيها الإنسان ما لا في دنياك أيها الإنسان ما لا في دنياك إنما عمرك يمضي لا يعود إلهي أعطيتني برحمتك الذي إلهي أعطيتني بفضلك رحمة إلهي أعطيتني بفضلك رحمة جواب سؤال القبر إذا لم كبر أجملك قبري سؤال ما كنت دعاني وربي يا نكير ومنكر دعاني وربي يا نكير ومنكر فربي هو الله النبي محمد وديني هو الإسلام أجلى وأزهر وديني هو الإسلام أجلى وأزهر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ẹnu tá a fi bẹ̀rẹ̀ yìí náà Ọlọ́run kó wọlé ní ó wí Ọlọ́run kó wọlé ní tí ó bá wa wí ládàá apá àgbàpọ̀lọ́hùn là á fi bẹ̀rẹ̀ ìjòkó ọ̀rọ̀ Ọlọ́run bá mú ládẹ́ bá bàbá lásẹ. Amina. ẹ wá jẹ́ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ahlihi wa ashabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. Ọlọ́run kẹ́ àfàgbà. رحمه الله. Tí wọ́n sùn lábẹ́ òkúta. آمين. Ọlọ́run bá kẹ́ bàbá wa Masingba. رحمه الله. Àtàwọn tó bí wọn. آمين. Àwọn bàbá Masingba náà la jókòó láàrin wọn yìí. كرمكم الله. Àwọn alájí àgbà. Àwọn là ń bẹ lọ́dọ̀ wọn yìí. Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbáyé. رحمه الله. Ọlẹ́ni ọmọ àwọn ọlẹ́ni tí ọmọ àwọn àmọ́ mọ̀ wọn lára wá sí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. Gbogbo àwọn àgbàlagbà ládùúgbò ní tó ṣe pé ládùúgbò tá a wà yìí 100 lé lọ́tún 100 lé lósì níwájú lẹ́yìn
tí wọ́n ń jẹ́ fọ́ àáfàá wa ni أكرمكم الله. gbogbo tí wọ́n bá jọ máa kéwù bàbá wọn níwà sí àgbáyé àáfàá wa ni. وكم أصلحت يا عبد الرحيم جزاك الله أني واسي أباي جزاك الله أني واسي أباي. bàbá wa lé o wa. وكم أصلحت يا عبد الرحيم جزاك الله أني واسي أباي جزاك الله أني واسي أباي. ẹ̀yin àáfàá wa tẹ̀ ń bẹ́ ń jòkó lẹ̀. رحمكم الله. ọlọ́run bá wa kí bàbá wọn wà sí àgbáyé. آمين. ẹni ọba mọ bàbá wa oníwà sí àgbáyé ọmọ bàbá wa láṣẹ. رحمكم الله. ẹni ọba sì ti mọ bàbá láṣẹ ọmọ owó wà sí àgbáyé. لا إله إلا الله. àwọn méjèèjì náà ni ọmọ kéwú àtàfà bàbá wa pa ná gbogbo jàmá kí yín púpọ̀ أدام الله حياته. ẹkú ìyà àwọn ni wọ́n jọ jòkó níwàásí Ansarul Islami bàbá aláṣẹ ní bàbá paná bàbá aláṣẹ ti wá lọ. عيموت في كل حين ينشر الكفنا. ẹ bá bẹ́ẹ̀ gbóòórùn bàbá aláṣẹ ẹ máa wá wúrú àwọn bàbá wa paná yìí pé àwọn sàwáwù wọn ẹjọ bá wọn ni gbogbo ẹ̀yin afáwa tẹ́lẹ̀ ń jòkólẹ̀ akínyìn púpọ̀ gbogbo ẹ̀yin ọmọ bàbá wa látọ̀dọ̀ àǹtí wa àgbà ìfindọ́dọ̀ afáwa justice ìfindọ́dọ̀ afáwa kọ́rẹ̀dì kí gbogbo àwọn ọmọ kí ó kálọ̀ bí kí á fún bàbá aláṣẹ ti lọ. bó bá yí wọ́n wọn ní lọ pé bàbá aláṣẹ ẹni tí wọ́n pè ní bẹ́ẹ̀ nù lẹ́lẹ̀. ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ nílé ọba ọwọ́ kan council of ulama àwa tọrọ ò ní wá kàn ajẹ́ mẹ́rin wọ́n wá ń pe kálukú pẹ̀lú bàbá rẹ̀ ìmáàmù àgbà ránṣẹ́ sí bàbá kálukú pé a fẹ́ rí ọ ní council of ulama lọ́la wọn ò lọ lé bàbá tèmi bàbá aláṣẹ ni ìmáàmù ní wọn wá sọ fún pé àtiwọ àtọmọ rẹ̀ Buhari Musa a fẹ́ rí yín lọ́la. الأرض تتلى عند موت كرامي. bàbá olúwàsí àgbáyé dùn ní bàbá aláṣẹ wa kọ́kọ́ pè mí ń bọ̀ lọ́wọ́ àsọ̀n bẹ́ẹ̀ lù wọ́n ní bẹ́ẹ̀ lé agbẹ̀rẹ̀mọ́kànlá máa pọ̀ nísìn bá sáré wá bá wọn nìyẹn wọ́n ní kí ni ṣẹlẹ̀ nílùú wọ́n ní kò sí kankan ó sóoru dáadáa mo ní afa fún un láwọ kò sí kankan wọ́n dáwọn rí oníṣẹ́ ìmáàmù àgbà wọ́n sì ní káwọn máa bọ̀ ní council of ulama lọ́la káwọn ó sì mú Buhari Musa dání làwọn fi wá ní káwọn kọ́kọ́ pè ọ́ náà o tí ò sí nǹkan mo ní kò sí nǹkan kan mo ní ẹ̀fọ́ kabalẹ̀ kò sí nǹkan kan aago mélòó ni kí n dé yìí wọ́n ní abadé yìí. àwa wà wájú wọn lé ọba
eléyìí dìde bàbá rẹ̀ dìde tọ̀hún dìde bàbá rẹ̀ dìde ẹlẹ́ẹ̀kẹta ó dìde bàbá rẹ̀ dìde nígbà ọkàn èmi tí mo ń dé Alhaji Aláṣẹ dìde. La ilaha illallah. Wọ́n sọ pé ọmọ àwọn kọ́ torí wọn ọmọ ọdún tó ṣẹlẹ̀ báyìí wọ́n rí pé kìí sọ ó kéwù nìyí. La ilaha illallah. Ayé wàlá ìbò ṣe mi ti wí nù torí wọn ọmọ tó ṣe. Àwa wà ń bẹ̀ babaláṣẹ́ wá dìde wọn ni ẹjọ́kọ̀ babaláṣẹ́ wá jòkó lẹ̀ kálukú jòkó tán wọ́n wá dá ọ̀rọ̀ nílẹ̀ wọ́n wá wojú babaláṣẹ́ báyìí àwọn náà wá wò ní wọ́n rẹ́rìn torí mo ti fọ́ aláyà balẹ̀ pé kò sí kankan ẹ̀fọ́ kabalẹ̀ àmọ́ tó ń pè àtẹ̀tẹ̀ á máa lọ náà ni wọ́n rí wọn lè lé wa wọn ò pè wọn babaláṣẹ́ ni wọ́n wá pè pé bàbá mi. La ilaha illallah. Aláàrùn dúdú mọ́tì Fúlàní. Ẹ bá gbé ìjà àmọ̀ pé wọ́n àṣì àgbáyé kù láyé tẹ̀tẹ̀lẹ̀ bàbá wọn àṣì àgbáyé tò ní àfúrá o àmọ́ gbà Alhaji Aláṣẹ kú àwa àmọ̀ pé wọ́n àṣì àgbáyé ti. àyùmọ́ tuntun ẹ̀ńdà mọ́tì kìrọ́ mi. Kí ló fẹ́ sọ pé bàbá Aláṣẹ ṣe fún ọ? Èmi ò rí tó fẹ́ téèyàn fẹ́ sọ pé bàbá Aláṣẹ wọ́n ṣe fóun lóòótọ́ èèyàn ni wọ́n kọ́dà àwọn sàábé èèyàn ni wọ́n. Alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam èèyàn ni ó ní innama ana basharun mithlukum yuha ilayya. Èèyàn bíi tiyín náà ni mí ẹnu tí mi yàtọ̀ fún yín ni pé wọ́n rán mi ń ṣẹ́ sí yín pé báyìí ní ẹ ṣe. Bàbá Aláṣẹ yìí wọ́n èébú yàn Bàbá Aláṣẹ yìí tọ́ọ̀yàn Bàbá Aláṣẹ ò síbi kí nǹkan bàjẹ́ Bàbá Aláṣẹ ò síbi kí nǹkan dàrú bí ó ti ṣe dáa ni ìjọ tí wọ́n ń wẹ Bàbá Aláṣẹ lọ́wọ́ nínú ilé ní ọmọ kan sì kán ẹkún bẹ́ẹ̀ ni ìyìn sì ń ké èmi ó ti wá ká èmi lámú ni sọ ma wọn tún lè yìí wọ́n ní èso ọmọ wọn lọ́mọ kéwòn ni wọ́n ní gbèsè ayé òun Bàbá Aláṣẹ ní gbèsè ayé ọlọ́run lọ́wọ́ máa yẹrù wọn bẹ́ẹ̀. Àfáàwà justice àti ìwà àgbà àfáàwà Kọ́yèdé kọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ fọkànbalẹ̀ ayé ò ní nira fún mi. ويصاب جاره العلم بالإله àmọ́ kúnà ni. هذا ولي الله أحسن قائدين. Gbọ́dọ̀ kan Bàbá Aláṣẹ tọkàn rẹ̀ ọ̀gbà lè. Ọba lójú ẹ̀ tán, àwọn alájọ gbé ẹ lọ pé Bàbá Aláṣẹ. Dírẹ́fà ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ náà ti lọ gbà pé Bàbá Aláṣẹ. Ń lọ nù ní, tí wọ́n ní wọ́n lọ yanjú ní ẹni yanjú ẹ̀ tán lálẹ́. Bàbá Aláṣẹ ò sì ti wọ́n ní jẹun. Bàbá Aláṣẹ yìí sì ṣe tí wọ́n gbé ẹ̀rà bọ̀dì wá, ẹ̀rà kìíní wá, wọ́n dàkẹ́ kanu ọkọ̀ náà ni. Àfáà mi ní Bàbá Aláṣẹ ṣe tí wọ́n wọlé Ọlọ́run lọ. ولي الله أحسن قائدين شيخ حباء الله بالإكدام. Bàbá Aláṣẹ irú ẹ̀dá pọ̀ ẹ̀ lè rí inú wọn mọ́ládùúgbò ni wọn sọ́rí àti sọ́wọ́ gbogbo oríṣi tí ń bẹ lára Bàbá Aláṣẹ kẹ́ẹ̀tù kàn lára ẹ̀dá èèyàn ń kú lọ nísìnyí pé àáfàá mi ọ̀ráyè tiẹ̀ Bàbá Aláṣẹ ọ̀ráyè tiwọn jẹ́mi náà dáná sí rí ilẹ̀ Bàbá Aláṣẹ ọ̀ráyè jẹ́bi náà káwọn kan jọ tí wọ́n bá sì dálẹ̀ tí ó sì gbèrú àmọ́ Bàbá Aláṣẹ wò pé àáfàá mi kí n pa tiẹ̀ tí kí n má ṣe tèmi ó sin àáfàá rẹ̀ fi lọ wọlé Ọlọ́run sùn pọ́lísì bọ́lá tí wàá rí ẹ̀pẹ̀ni ẹ bá pe òun Bàbá Aláṣẹ kalẹ̀ tẹ́mi ẹ máa ẹrùjọ́ kí lọ́ wá fàjà ẹ polú ẹ̀ wá kárí ládùúgbò yìí.
هو نفسه صبرا كذاك سكينة هو نفسه صبرا كذاك سكينة. bẹ́ẹ̀ bá wo bàbá aláṣẹ ẹ̀ sì máa rí pé òun ṣubú ẹ̀ dání kó o sì tí ì bá wọn dá nǹkan kọ̀ọ̀kan ẹrù yẹn bá jòkó báyìí ó sì ti máa wo sùúrù lára bàbá aláṣẹ mo jòkó wọn máa wo yẹn àwàdà àwọn wéré ni ọlọ́run bá a bá ní ká máa sọ̀rọ̀ bàbá aláṣẹ a sì ní dákẹ́ kọ́dà àwọn nǹkan mí ń bẹ tó yẹ kí n sọ nígbò yà máa yẹn ní sọ tá a mọ̀ nípa bàbá aláṣẹ pẹ̀lú àfọ àwọn gbogbo ẹ̀yin ọmọ bàbá ẹ fọkànbalẹ̀ ọlọ́run á fi kú ẹlòmíì tú ilé ọlọ́run ò ní fi kú bàbá aláṣẹ túlé ọlọ́run á fi kú àfáà míì yóò fi ṣe kí sàfà dùgbò àfáà ńláńlá ni bàbá wa aláṣẹ tó mú gbogbo wa yìí bàbá kọ́ gbogbo tí wọn máa ń dájọ́ fíkíù ìdájọ́ ọ̀run bàbá aláṣẹ lọ́kọ́ ìlú mo ti dé pé wọn ò sì ní wo tíra wọn ọ̀rọ̀ àmọ́ sọ ìdájọ́ ń wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ sì máa gbọ́ yé bàbá aláṣẹ ò sì ní kọ́ kí ó kọ́ mọ́mọ́ torí wẹ́rẹ́wẹ́rẹ́ ni inú ilé náà wá ní àwọn awọ ọbẹ̀ ní sẹ́pẹ́ bàbá aláṣẹ dà bàbá aláṣẹ ò sínú ilé ní. الله يغفر ويغفر ذنبه. àlẹ́ má tọrọ pé ọlọ́run forí jẹ ní ọba kú ni. àlẹ́ má tọrọ ẹ̀ torí pé ẹ̀dá ni wá abara sì ni wá. nítorí àlèkè àmà ọ̀rọ̀ ni oníjẹ́ lómi ọ̀rọ̀ ni oníjẹ́ lómi orí àjànà wọ̀. nínú àfa wá sí ẹlòmíì ní òkú bá níwájú ọlọ́run. wá sí ẹlòmíì ní òkú bá níwájú ọlọ́run pé gbogbo tó wí ni tí wọn náà sì ṣe. ìwọ ló ń pẹ́ mọ́ bàtẹ̀dájẹ́ gbogbo bí nǹkan ní nǹkan ti bàjẹ́ ọ̀ràn ti kú ìwọ gan ló ń ti nàmbà wánù bẹ̀. wá sí rẹ̀ ọ máa tàkò. babaláṣẹ wa wá ayé wọ́n sì wẹ̀ wọ́n sì yàn gàngàn babaláṣẹ sì síra. ilẹ̀ àwọn síra. ẹ máa gbé wá sí àwọn afáàsì ẹnìkan wọn ń bù wọn ọlọ́run kò sí fún babaláṣẹ. ẹ máa gbọ́rọ̀ babaláṣẹ ẹnìkan ní gbòòwé máa wọn kò sí fún babaláṣẹ. tani pé wọn lọ pọ ọlọ́pàá àwọn ọmọ asákálukú kò sí fún babaláṣẹ gbogbo tá a kà á lẹ ní sí ìfẹ́ lára ẹlòmí bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ nù ayé. babaláṣẹ ò sì fẹ́ nìkan ṣọ̀tá pẹ̀lú gbogbo nítorí lára àfáà rẹ̀ àfáà mi àfáà mi àfáà mi àfáà mi ni wọ́n sì tó wọlé ọpọlọ wọn bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá wọn ò sì fi ilé àfáà wọn lẹ̀. bàbá wa rí gbogbo tá a rí tí ń jẹ́ ọmọ tọ́lọ̀ ń gba àdúrà àwọn táyé wọn dá tí gbogbo ẹ̀ dá lára bàbá aláṣẹ lónìí bàbá aláṣẹ ṣiṣẹ́ kalẹ̀ àáfàá rẹ̀ ṣàdúrà fún un bàbá aláṣẹ tó wá sí ẹ̀yìn ọwọ́ àdùnjojú lọ. gbogbo àwọn adáǹkè owó lórí ìdájọ́ máa kéwú ẹ dákun ẹ jẹ́ akọ́ sí bàbá aláṣẹ ẹ jẹ́ akọ́ sí bàbá aláṣẹ sáàkùkù kọ̀sẹ̀ntì òjò sáyé. أنفاس نفسك فجأة وستحضر. gbogbo àwọn bàbá wa oníwàásí àgbáyé tá a jókòó tì gbogbo àwọn bàbá wa lẹ́sẹ̀ wọ́n ń kí bàbá wa Khalifa bàbá wa Sahban wọ́n kí wọ́n pé ahlan wa sahlan wa marhaban bikum insha Allah. bàbá aláṣẹ pẹ̀lú bàbá wa Sahban àbókí ń kára òkú sí làwọn.
wọ́n lóhun Halifa bàbá wa sàbá nínú ni bàbá wa lásẹ̀ ọlọ́ba akẹ́ wọn àmín à ń pẹ̀lú bàbá wa sàbá ni àbókí ń kàràtú ni wọ́n jọ kéwú ni ẹwájú owó àti àgbáyé ẹ máa wo bí nǹkan tí ń bọ̀ bàbá sàbá ni lọ́kọ́kọ́ kú ń bọ̀ ya bàbá lásẹ̀ náà lọ kílásímẹ́tì méjèèjì ò sí láyé náà wọ́n jọ kéwú wájú owó àti àgbáyé báyìí gbogbo wa lára máa ní àbókí ń kàràtú àá sì máa láwọn aṣáájú gbogbo àwọn aṣáájú wa ń bẹ ń jòkó yìí báyìí àwọn táwọn náà aṣáájú ń bẹ ń jòkó yìí àwọn tó ìṣègbè déédéé ni wá ìwà àlájì ìsánú àbáṣe. اعلم يقينا أن يوم تنتهي déédéé làwọn pẹ̀lú àwọn yìí. أنفاس نفسك فجأة وستندم àwọn tó ń gbà wá ló ń gbà wá ń bẹ lórí àfa àwa bàbá owó wà sí àgbáyé yín kà wọ́n fún yín ni. Aláàjì Dr. Abdulrafiu Shitu àfa mi nù ẹni àfa mi fa ìbílẹ̀ lọ́wọ́ nù ẹni. ẹlẹ́ẹ̀kejì bàbá wa ṣíbì mọ́mọ́ alápá Sheikh Hanbali Abbas àwọn tí wọn àwọn náà ń bẹ ní olé àfọ̀sọ aláàjì ni àárọ̀ ni àwọn ewédú ni àwọn ata ni àtúrùbọ ni gbogbo ẹni àbá ìyàwó kan ò lè sago sọmọkùnrin ni tí a bá gbé báàgì tí a bá lọ ọjà báyìí obìnrin lẹ́ẹ̀pẹ̀ wọn gbogbo kan ní ọ̀rọ̀ àwọn létí òkè àwọn aṣáájú wa kanu ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta àwọn bẹ́ẹ̀ wọ́n ti ń kọ ètò ìjókòó yìí Professor Ibrahim Isahaka Al-Gambari àwa máa pè wọ́n ní Gambus níjọ́ náà lọ. Yín kọ́kọ́ mọ Lárúbáwá sọ láyé àwọn kọ́kọ́ mi Lárúbáwá. Nígbà wọn ni mo mú léètì àsìgbọ́ Lárúbáwá. Wọ́n sì ní Lárúbáwá ni ká máa sọ. Wọ́n máa wá yàn mí jẹ torí pé wọn gbọ́ Lárúbáwá gbà náà. Àwọn tí wọ́n ń gbogbo aná àdájọ́ wa kíláàsì náà gbọ́ o. Lárúbáwá tí ń kọ́ wa ń jọ́nà fánà mọ́wúlà ọlọ́pàá wa kẹ́ gbogbo jama ti bẹ bí bisimilayi kúlù wọ̀lá. bisimilayi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. Ẹ jama àtẹjọ́ máa kéwú tẹ ẹ délẹ̀ yìí tí wàá tẹ̀ bẹ́ẹ̀ lé kéwú lónìí ẹ ṣe dáadáa. Fánà mọ́ lọ wà àwọn èèyàn máa wá gẹ́ẹ̀tì ni wọ́n sá máa wọlé kíláàsì lọ okùn tí fi sọ̀rọ̀ pé bí bá ní mo fẹ́ bá jà nísì ipò wo dà wọ́n wá ń gẹ́ẹ̀tì ní wọn wá lọ bá Professor Isahaka Gambari ẹlẹ́pẹ̀ẹ́ kọ́ mi ní Lárúbáwá ó léètì kò sì sanwó wọ́n bẹ́ẹ̀ yàn yẹn sì wọ́n ní wọ́n bá ti dójú ẹ̀ tẹ̀ ń bára yín fà tí Lárúbáwá ti wá gbé wá ní tọ́wá ní máṣá hádà sọ pé tọ́wá ní kí ló ṣẹlẹ̀ láàrin wọn ni ọ farabalẹ̀ yọ sọ pé innahu mutakhiran wa innahu lam yadfa'u al-gharama. ọwọ́ kan mọ́ ha sórí. gbogbo àwọn aláàdì yìí láyé tọ́ba léètì èmi ti gbòòrò wọn náà. kì í wá ṣe kó wá ṣe rẹ̀gẹ̀dẹ̀ tí a ṣe kó sí ní ọ̀gbìn. Aláàjì Isa Nuhu Abbas. اعلم يقينا أن يوم تنتهي ọwọ́ mi kì í ní ìwà. أنفاس نفسك فجأة وستندم. Ibo làlùbáríkà oníwàásí àgbáyé ọ̀wádé ẹ sọ bẹ̀ gbogbo rádaràdà pálapàla jáde jà títí ń ṣẹlẹ̀ láyé yìí kó tó di owó àti àgbáyé ti ṣe wá àti ẹ̀ka lẹ̀ bá a bá gbọ́ tán ẹ máa rí nǹkan báyìí ẹ máa rí nǹkan báyìí ilé ọmọ ṣẹlẹ̀ báyìí ẹ máa gbọ́ báyìí kódà ẹni akọ́kéwú bí ọba ṣe tíra ó lè kọ́ ọ́nù ẹ̀ ní ti pé àìsàn àfa àwọn gbogbo ẹ̀ sì ṣẹlẹ̀ lóòótọ́ àwọn tó wá aṣojú là ní gbà pé èyí tẹ́ ẹ kọ yìí rọ́ ni àwọn wá àti àgbáyé kọ yìí ó sì kọ́ bá bá yín. اعلم يقينا أن
يوما تنتهي. irú gbàdúgbò tó di funfun wàsákọ̀ olójú ìtàn téèyàn sọ bàbá fẹ́ jáde bàbá fẹ́ já nípa ilé ìyàkẹ́wù yìí o nípa owó àti àgbáyé yìí o ẹrù wọn hàrà táwa náà dé bá wọn olójú ìtàn téèyàn sọ o. kálukú ọmọ rúùtà tí ọba máa sọ kó o pè mí sí ní ọ̀rẹ́ kò dímọ̀ rẹ kú ebi ẹni pàwọ́dà rẹ ń ṣe yìí. aláàjì sẹ́tẹ̀ ń wo ìtójòkó yìí ọlọ́run kọ́ kẹ́ bàbá tó bí wọn. Àmín. bẹ́ẹ̀ni bá múra tí mo jáde nínú ilé tí mo ti wẹ̀ wúlé kí ní wàá lọ. bàbá wọn wà á rí mi bàbá máa ń lọ àbàtà. àyíṣà bàbá lókè ló ti dé ìbá owó oúnjẹ èmi ti gbé owó oúnjẹ lé o bàbá ló tún wá fẹ́ mi náà lówó oúnjẹ owó oúnjẹ tèmi máa wá jẹ́ dọ́. sóhun ni wọ́n sì tẹ̀lé lẹ́yìn wá. ẹ̀rí ọkàn rẹ̀ inú rẹ̀ wá dùn bẹ́ẹ̀. gbogbo yẹn kí àfa àwọn àgbà Abubakar ò níyà àwọn ọmọlé wọn àṣẹ ẹgbẹ yìí nù àwọn ọmọ bàbá aláṣẹ nù bọ́ọ̀ bá ti ń jọmọ akéwù bàbá wa Alhaji òun àṣẹ àgbà yìí òun sì ń jọmọ akéwù ilé aláṣẹ bọ́ọ̀ bá ti ń jọmọ akéwù ilé aláṣẹ òun sì ń jọmọ akéwù ilé ìyá akéwù ẹrú wọn ọ̀nà méjèèjì ni àwa lẹ ẹrú wọn. ẹ máa bọ̀ ní ìyàfa òun ń bẹ ní ìdíbọ́lá tó yọ jókòó ìpínlẹ̀ àwàdà bí àpòsí sẹ́niọ̀ àfáàlà máa ní kẹ́nìkan ó dé lọ́sàn kẹ́nìkan ó sì dé rọ̀lẹ́ ẹni ó dé rọ̀lẹ́ àti ẹni ó dé lọ́sàn àfáà mi ni ẹnìkan ó pèrè àwọn náà méjèèjì bọ́lá wọn ti tu àdàbí yá ni. Alhamdulillah. ẹ̀sìn má jẹ́ ọ́ dàrú bẹ́ẹ̀ ni ẹjẹ́ ọmọ rí lọ ẹ má jẹ́ ọ́ dàrú ẹjẹ́ ọmọ rí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá sì ń gbọ́ nǹkan ọlọ́run ló mọ iye tó wà sí àgbáyé gbọ́ láyé ọ́fíìsì ó wà sí àgbáyé lè fèsì ọdún mẹ́wàá kì í sì ṣe pẹ̀lú ìjà wọn ọ̀rọ̀ amúwà síwájú ẹ̀yin lè máa jára yín lẹ́ka pé ọ̀rọ̀ 19 kìnìún ọ̀rọ̀ 19 kìnìún láti fèsì yìí òun wọn fèsì yìí ẹ máa jára yín lè kan náà wọ́n nínú gangan tó wà lọ́wọ́ ọ̀dà kẹ́ àwọn anú mọ́tò ẹnìkan sí wáàsí wọ́n sọ̀rọ̀ àwa ń bọ̀ alájíṣẹ́ arọ́wà sí ń bẹ lẹ́yìn èmi ń bẹ wájú bàbá wa lè gèrè ń bẹ ń bẹ Dr. Ibrahim wà nù mọ́tò bàbá lè gèrè wọ́n ti bínú láti èékánná báyìí ó ti dé rí wọ́n wá ṣe báyìí ká ìlẹ́yìn ọkọ̀ ẹ máa wọn alájẹ́ bàtà wọn ní àbá lè gèrè ọ̀rọ̀ tá à ń bá lọ àbí ń dè áṣà àbíndè àṣà ẹnu wọn mo ti gbọ́ àbíndè àṣà àwọn alájà wà táwọn máa ń sọ. bàbá lẹ́sẹ̀ àwọn bẹ́ẹ̀ wọ́n dákẹ́ wọn ò sọ kálímọ̀ kan àwọn sá dákẹ́ wọ́n sá wọn kiri kòrò báyìí. ìta gbọ́n bí àti ń bọ̀ nínú kálukú nú. àwa adé tó òkú bọ́ sí bàbá alégèrè ọ̀sọ̀ gbogbo tí wọ́n àwọn alájì mi bá bàbá alégèrè òfin àdìẹ wọlé àgàwàgàlà inú ń bí gbogbo wa ní ọkọ̀ ni. èmi mọ̀ sọ̀rọ̀ wọ́n ní akẹ́rọ̀ ọ̀gbọ̀n inú rún gbogbo wa ní ọkọ̀ yìí àwọn èèyàn kò lè sọ̀rọ̀ ní wọn wọ́n ní bọ́dọ̀ àwọn afáwà tó sọ̀rọ̀ inú rún kálukú pẹ̀lú bídà àti ìpẹ̀ wọ́n ní Allahumma salli ala sayyidina ẹ̀ nígbà mo lé yàrá léwa wọ́n ní akẹ́rọ̀ ọ̀gbọ̀n yàrá lé mi. Ọlọ́run ṣeun àwọn kìíní gbogbo tá a gbé lọ́wọ́ wọ̀nyí. Ọlọ́run ìjọ bá wọn láyé. Ó sì bá wọn àmọ́ gbogbo pálapàla yìí ṣẹlẹ̀. Ẹ̀wò tá a wá sáyé dà, a sì mọ̀ pé kú bẹ́ẹ̀ o, ẹlòmíì sọ ìtàn tí ò rí bẹ́ẹ̀, wọ́n sì fi kalẹ̀ pé máa sọ, òun náà sì ń kà, ó sì ń ké Kùránì pé la'natullahi 'ala al-kafirin. Olóṣèlú yìí níwájú Ọlọ́run báyìí, ikú sì ń bẹ̀. Ó kú bí tó gbé wọ wájú Ọlọ́run ìtàn tó sọ ni. Wọ́n kọ́ mọ kéwú mẹ́rin wá fún ọwọ́ apá mẹ́ta ọwọ́ àṣekàn ọyà ń wèrè ọwọ́ ní ọ̀kan máa ń lọ ó sì bọ̀ wọ́n ni ayé sì gbọ́
wọ́n wá ń pè wọ́n lọ sọ bó ló ṣe wájú ọlọ́run ò tó wá sọ nípa èèyàn rédèrèdè tábì tó ṣe nígbà ẹni tó ṣe kankan lọ́wọ́ sọ fẹ́. ṣé torí kan bá a mọ̀ mí gbogbo èèyàn ọmọ wa tẹ̀ ń kéwú ọ̀rọ̀ tẹ́ bá sọ lórí Facebook ẹ dákun ẹ má jẹ́ kó jáde kó ọmọ wa pé sáà àwọn àdàbí àná ni àwọn àdàbí àná tẹ̀sí tó bẹ̀rẹ̀ àwọn àti bẹ̀rẹ̀ kiri ẹ dákun ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ nítorí èyí nù kéwú ẹ̀wì nítorí èyí nù ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wì gbogbo wa ká fi jọra wa o àwa nísìnyí bá gbọ́ téèyàn wíwí kú sáwọn àfa wa anínú àṣàdàjẹ́ àmọ́ àwọn kálukú ni àmọ́ sí kìí kú. Báwo àwọn kan ti ń tẹ́ ìjẹta àwọn kan sì ń tẹ́ òní àwọn kan ń tẹ́ lọ́wọ́ báyìí alẹ́ yìí àwọn kan bẹ wọ̀ ní kí ìsáyìí. Ní bẹ́ẹ̀ kan ti ń sọ̀rọ̀ bíi tèmi yìí náà tọ́ba wọn náà mo lè wà ní èrò ìsáyìí. Tẹ́ máa gbà òun ló sì wá sí ilé aláṣẹ. Ẹ̀kọ́ kí lọ́kàn náà pẹ̀lú yìí. Níbo la ń lọ níbo la ń pa àpò. Bàbá lẹ́sẹ̀ ọlọ́mọsà kẹ́ bàbá lẹ́sẹ̀. Àmín. Àdúrà fún ọmọ yá mi. Ọlọ́mọsà kẹ́ bàbá lẹ́sẹ̀. Àmín. Àdúnyá kálẹ̀ àhàdámi. Gbogbo ẹ̀yin díẹ̀ mi díẹ̀ wá tẹ́ ń pààrà nítorí pé ẹja máa ṣàdúrà fún bàbá lẹ́sẹ̀. Ayé kò sí ní tá a fi jọ ọjà bí àlá ni. ولكل فيها صفر. Bàbá wọn wá sí àgbáyé tòní tọ́lọ̀ ń kó wa ní lọ́wọ́ tó ṣe báwọ̀ ẹrú yìí nì á sì ṣẹrú yín kọ́dà àwọn ọmọ wa ó ṣe. Gbọ́dọ̀ yìí la fi gbére ilé tọ́lọ̀ ní ọ̀ràn wọn. Bọ́ọ̀ bá ti jọ́ máa tó ẹrú lé nìyẹn. Gbogbo tí wọ́n bẹnu ayé sífùrù zero bẹ́ẹ̀ bá lọ ní ìyó wọlé ẹkí àwọn abalásẹ̀ bẹ́ẹ̀ nílé ọparí mọ̀ kò sí abalásẹ̀ nílé ní. لأن في القبور علماء. Àwọn àbá akẹ́kọ̀ọ́ nínú sàárè lọ gbà. تدمر العين لفراق. Ẹlòmí ọkọ̀ yá bẹ́ẹ̀ ni yóò sì wo sàárè bàbá wọn àti àgbàdo yìí yóò sì nìyẹn omi yóò sì bọ́ lójú ẹ̀ ẹ̀ sì nígbà pé sunkún yóò sì máa kájú. Etí sunkún sí ìlú ní pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n gbàgbé sí ìbàdàn. تدمر العين لفراق. Àìrí wọn má bàa ti rí bàbá aláṣẹ mọ́ yìí ẹ̀ wọ́n á da omi lójú wọn. ويحزن القلب لغيابهم. Àìrí bàbá aláṣẹ mọ́ láàrin wa àwọn ọmọ akéwò ọmọ àtẹnu bí àtọmọ àtàbẹ́ bí. Àìrí wọn má nì nísìn dọ́ka wa láàmú. وهم فارقوا ديارنا. Bàbá aláṣẹ lọ́nu wọ́n ti yálé kálukú tìrò èmi ọ̀wádọ̀ yín mọ́ èmi bá tèmi lọ. ولم يفارقوا قلوبنا. Àbáyà tí wọ́n ti lọ ni gbogbo ẹ̀yin àdàbí yà wọn ò ya ọkàn wa gbogbo ìgbà tá à ń bá ń jí tílẹ̀ bá ń sùn tílẹ̀ bá mọ́ bàbá aláṣẹ ọmọ wà ní ọkàn wa. منهم آباؤنا. Nínú wa làwọn bàbá tààrí mọ́láyé. وأمهاتنا. Àwọn ìyá akẹ́dẹ́ bí àwọn làwọn jòkó sí. Tọ́ba jòkó tọ́ba di jú báyìí ẹ̀ sì ní wọ́n sùn ní. Kùránì ni wọ́n ń kí. Kùránì ni ìyá ń kí. Ìyá akẹ́dẹ́. Ṣé èmi ń gba 200 owó oṣù ládàbí yà 200 lè mí gbà. Ní bá fún àwọn àfáà olówó náà. Buhari dà wọ́n nà 200 níbi sí mi báyìí. Ní sì gbà níbi ìsápò wọ́n àtọ́ sọ fún mi. Ó fún ìyá akẹ́dẹ́ ní wàásù ń bẹ̀. Kò ní kí wọ́n tọrọ àlùbáríkà fún ọ. Ní wàásù ìbáwádé ìyìn ní ìṣẹ́nu bákan wájú wọn ìbáwádé àti mọ̀ pé wọn ò lè rí máa wọn ní fífi náà. Ìbáwádé àyè yẹn ni náà owó tèmi máa fún yín. Buhari kọ́ ìlú náà tẹ́wọ̀ rẹ méjèèjì dá ìlà àtẹ̀lẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run wá ń gbà lónìí. ومشايخنا. Àwọn àgbààgbà wa tá a wá wọn tá a rí wọn mọ́ wọn ò travel. Wọ́n kú ni. فهم المباركون. Àwọn lóni alùbáríkà orí bàbá wa ló dákọ̀ alùbárakú alùbárak àwọn alájú kò tí alùbárak àmín wa
oníwàásí àgbáyé ètò ní. ذهب أبونا ولي الله إليهم. wọ́n gba àwọn táwa kalẹ̀ tí wọ́n ti lọ yìí. babaláṣẹ́ ti lọ jọyìn wọn. babaláṣẹ́ ti sùúrù lọ. babaláṣẹ́ ti tún wọn mọ̀ kan kó sì bá wọn mọ̀. babaláṣẹ́ ti lọ. babaláṣẹ́ pé àfáàmì bàbá dẹ́yìn wọ́n sì bu òkèlè àkọ́kọ́ báyìí. Ọlọ́run yóò fi babaláṣẹ́ láti jẹun. òkèlè àkọ́kọ́ wọ́n sì bu báyìí wọ́n sì bí rọ̀bẹ̀ kó sì sílẹ̀. àfàkùnrin bọ́n ti ní wọ́n ní ó ti yá onípẹ́dà wọ́n ti wà á di mọ́tò. wọ́n sì sọ òkèlè lẹ̀. omi tí wọ́n mú ibi ìwìrìwìrì pé wọ́n náà ti wà á di mọ́tò. omi téèyàn máa mú inú ẹ̀kọ́ wọn tó wá kọ inú omi tí wọ́n mú ibẹ̀ wọn tó wá fọwọ́ bọ̀ wọn tó wá sí ọkùnrin àtàwọn omi tí wọ́n ní tó àmà tí ìjẹta bá dé. ẹ máa gbọ́ àwa dé ibi mọ́tò wòlíì oṣù tó dá wa dúró ọ̀rọ̀ foríjì mi mo ti wí o wòlíì oṣù tó dá wa dúró tọ́lẹ̀tì náà ló ti bá mi wọn náà kàrà kàrà wà láì wọ́n fẹ́ jẹun lọ́sì pàtì wọ́n fẹ́ jẹun lọ́sì pàtì. kíní ẹlọ gbóúnjẹ náà wá àwọn agbóúnjẹ bá mi àwọn agbóúnjẹ ni wọn ní agbésẹ yìí mọ́tò ẹni jama gba ètò gbogbo bí ọbẹ̀ ti dà sẹ́yìn ọkọ̀ wọn ní ẹ̀mí kan báyìí wọ́n sì ní agbé wá bí ìbéèrè méjì ẹ̀ tí wọ́n fi ọ ya ẹ̀ máa jẹ́. àwọn náà jẹun tọ́mùtọ́mù òbí nítorí wá sí àgbáyé náà jẹ wọn jẹun bàbá wa bẹnu ọkọ̀ tí ọba sẹ́ni tó lè sọ̀rọ̀ èmi lè ní sàánú gbogbo àwọn bàbá tá a kó ń lọ ọkọ̀ bàbá wa kọ́ bí àgbárí gbogbo ọlọ́pàá sẹ̀lú bọ̀ lábíà fún ẹ̀kọ́ táwọn sẹ̀lú gbé buhari dàpọ̀ sàánú wa. yíwájú náà ọ̀sẹ̀ tó lè sọ̀rọ̀ èmi ní wà ní náà ìwé ìgbà ìtọ́lẹ́ yìí ni wọ́n wà ní náà sàmọ́dí àbá yàrá làbárí inú mi. mo fẹ́ ṣe gbọ̀nsẹ̀ lọ́jọ́ adúró agbọ̀nsẹ̀ ilé oúnjẹ nílò ọ̀gbìn yìí kí n ra fún yín wọ́n wà ní wọ́n ṣe gbàgbé ọlọ́wọ́ kẹ́ o àfọ̀tọ́ sọ pé ká jẹun lójú ọ̀nà yìí ọ̀tọ̀ ní tó ní í sí ọ́ ọ̀tọ̀ ní tó tún bá wà ìlú alájí isa arọ́wà àti ọlọ́ọ̀kan yọ nìkó ó sì rí ire gbogbo wọn ò lè sọ̀rọ̀ àfa wa ebi ti ń pa wọn. èmi nìkan lè ní ọwọ́ èmi ni wọ́n bẹ̀ spíkà láti wá jẹun abáwá délé ní abalẹ́gẹ́rẹ́ àbí ọ̀sẹ̀hún bẹ́ẹ̀ ló ti padà gbígbala ọ̀là àlùbáríkà dáadáa ẹ wù bẹ̀rù àwọn àfa wọn àfa rí ọmọ pè ọ́ lónìí ọmọ wo fóònù báyìí ọwọ́ alálùbáríkà ó tó kan àfa rẹ̀ ń pè ọ́ òun wo fóònù ni mọ́bí o ilẹ̀ jẹ́ máa dún mọ́tò pa fún lọ bí kánú lóde àárọ̀ ọ̀yọ́ bẹ̀ wọ́n ti hin mí wọ́n lọ tí wọ́n jẹ́jẹ́ wọn tẹ̀mí ọmọ kan tíráfù ni mo sì wọ jàlábíà alápákóńkúrú mọ̀ wọ̀ mo débìlà ìbí ṣe fàájì bàtà ni mo ti rí ọkọ̀ èmi náà ti kọ́kọ́ dà wọ́n sì páàkì fẹ́ẹ̀ wọ́n lè wọlé à ń lọ Èjìgbò bí ètè ń lọ pẹ̀lú sílípàsì iléèwé kò sì sí fìlà bá a ti ń lọ nù èmi náà ń jáná sí lọ́hùn láì dé fìlà èmi náà mo tún ṣe ráìdù lọ́hùn. àwọn àfáà ni ìwọ tí wọ́n bá tètè máa bọ̀ máa tẹ̀lé wa wọ́n fẹ́ kọ́ ọ la apá láyé wọ́n fẹ́ kọ́ ọ ṣe ríire láyé ni. ìwọ tó bá ní ìwọ ni ọjẹ kínní wa wọ́n fẹ́ kọ́ ọ la apá láyé ni ọ wà nù tànú ni àtayọmọ kìyàmà lókè bàtà bá sọ̀tàn ni. bàbá wa pírẹsidẹ́ntì lásìkò pírẹsidẹ́ntì Alhaji wa Izanu Abbas lásìkò sẹkẹtìrì wa kínní lásìkò kọ́dínétọ̀ wa wọ́n fẹ́ kọ́ wọnú ìwé ìtàn rí ni. wọ́n ni ọwọ́ tó bá wọn bàbá aláṣẹ yìí ti tó wọ́n ni ó ṣe bí wọ́n ti ṣe kò fi lè lẹ́yìn. ṣé báwọn kú náà ni ẹ̀mí tí wọ́n tún kù bàbá aláṣẹ fún ọmọ wọn tí wọ́n bí bàbá aláṣẹ tún wá ma ọmọ wọn tí wọ́n bí bàbá aláṣẹ tún wá ma ọmọ.
ẹ̀mí wọn gùn àìfẹ́ kí wọ́n kú ni ó sì ní tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀dá gbogbo ẹ̀dọ́ bá wà wọ́n yẹ parí ẹ̀ bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم. ti kéwú ọ̀dọ̀ oníwàásí àgbáyé ni mo ti kéwú èyàn sì ti rí ilé láyé bàbá tún pa ayé wá ọ̀dọ̀ wọn náà láti dé. تبارك الذي بيده الملك. Kótó fún òrè ọlọ́run, ọmọ tó ṣe pé gbogbo ọlá, gbogbo agbára, gbogbo àṣẹ ọwọ́ ẹ̀ lọ́wọ́. وهو على كل شيء قدير. Ọmọ tó ṣe pé gbogbo agbára tí ẹ ní agbára tèmi rè ọ̀tàn jọ kan. Olówó bí wọ́n bá ti kú, wọ́n ti dolo sí. Ọlọ́lá bí wọ́n bá ti kú, ọlá di tẹlòmíì. Onípò bí wọ́n bá ti lọ ipò àdìtẹlòmíì. Àwọn apàṣẹ bí wọ́n bá ti lọ àṣẹ abọ́sẹ̀mù ẹlòmíì. La ilaha illallah. Abẹ́bí ọlọ́run, èmi ọlọ́run qadirun ala kulli shay. Lórí gbogbo nǹkan. Ọbẹ̀ Èkó lè wá pàṣẹ fún wa lọ́run. Àní dáhùn. Bẹ́ẹ̀ ni tiwa náà lè lọ pàṣẹ fún wọn lẹ́kọ̀ọ́. Wọn ò ní dáhùn. Abẹ́bí ọlọ́run kan gbogbo nǹkan ni wọn ní. الذي خلق الموت والحياة ليبلوكم. Gbogbo èèyàn bọ́ kí wọ́n ẹ̀yin kálábà jẹ́ nkéènì. Ọlá bàbá wa lásẹ̀ níwájú ọlọ́run. Ọlá àfa àwọn wájú ọlọ́run. Ẹ gbé àlùbáríkà kúrò lọ́dọ̀ wa nínú. الذي خلق الموت والحياة ليبلوكم. Bàbá wa wá sí ẹgbẹ́ yìí. Ẹ máa gbọ́ gàbá yìí. Èmi ọlọ́run tó ṣe pé khalaqal mauta. Mo dá ikú. Ikú nìyí ò yá máa jẹra wa, àbá máa sunra wa jẹ. Torí pé ìgbà tá a bá kú, bàbá ó bímọ bíi mẹ́jọ. Lójú ẹ̀ náà, àwọn náà tún bímọ. Ọ̀kọ̀ọ̀kan èyí tó bí mẹ́sàn-án, èyí tó yá èyí tó bí 20. Àwa kú lé tímú. Ìtajẹ ni ọ̀wá sí. Èrò burúkú kọ̀ọ̀kan wọ́ọ̀kan nìkan ni. Mo sì para wa náà ni ẹja mú kan balẹ̀. Táwa kú ni. Ṣé gbogbo wọn wà kú ni? A sì máa jẹra wa. الذي خلق الموت والحياة ليبلوكم. Mo dá ẹ máa kú, mo sì dá ẹ máa bẹ. Àmọ́ dídá wọn tí mo dá wọn nì. ليبلوكم. Mo fẹ́ fi dán yín wò ni. أيكم Èwo kù yín rí. أحسن عملا وهو العزيز الغفور. Èwo kù yín. Nígbà tó ọmọ pé kú ń bẹ, o yóò sì tọrọ ọmọ fẹ́. Mo fi dán yín wò ni. Ebi wa yá ni ọba dàgbà náà, ebi kò sí fún wa. Wọ́n lágbára kó ṣe bẹ́ẹ̀ fún aláyé náà pé kò sí kù. Àmọ́ ní díẹ̀ fún wà pa. Ayé tẹ́ ẹ lọ ni, ẹ̀xámù yẹn lọ sí. ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Ẹ tún bá bọ̀ bí ọ̀kan. Ó tún lọ summa innakum ba'da dhalika lamayituna. Ẹ tún wò Kùránù. ثم إنكم بعد ذلك لميتون. Ìjọ ṣẹlẹ̀ sí àbá aláṣẹ wọ́n ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú wọn. ثم إنكم يوم القيامة تبعثون. Thumma innakum ba'da dhalika lamayituna. Ọgọ́rùn-ún ọdún lè lò ní. Ẹ lò ó tún lé tó tún jù bẹ́ẹ̀ lọ ni. Lamayituna. Bàbá wọn ṣe àgbà ẹ padà kú náà ni. ثم إنكم يوم القيامة تبعثون. Nígbà kẹrẹ bá wọ wọlé báyìí. Broda bàbá aláṣẹ bẹ. Bàbá wa Yusuf wọn bẹ. Gbogbo wọn mọ̀ wá. Àwọn ọmọ kí wọ́n ti wọlé gba Buhari nù. Gbogbo wọn kí ló mú wọn kúrò? Ikú ló wé kí wọn.
inú ilé ìyákéwù ni wọ́n kú bẹ̀ gbà bàmí aláṣọ bàbá wa Kàbíríyà gbogbo wọn bẹ́ẹ̀ bámú ti lé pé ìta pé ikú sì ń wọbẹ̀ ó sì mú wọn lẹ́yọkọ̀ọ̀kan ó sì mú wọn tán. Àìmọ́tò yá àti bàbútàtà fàtàkìyìí. Ọba wa ní sẹ́yìn búdọ̀ bá ń ṣe lọ́wọ́ máa fi kú sí wáàsí wa rárá kí n jọ kàn wọ́n ní símá. Tá à ń sọ fún ọkọ dàgbà kó tó kú. Tá à ń wí bá ń fọ. Tá à ń sọ fún ọkọ òòlù ọgbọ̀n ọdún. Bọ́ ọba lọ ọgbọ̀n ọdún jẹ́ ọba olójijì. Tá à ń sọ fún ọkọ dàádọ́ta ọdún. Bọ́ ọba dàádọ́ta ọdún jẹ́ ọba olójijì tètè ya mọ́tẹ̀sùbà. Ọlọ́run ní olólùfẹ́ ní ọ̀rán tí mọ́tẹ̀sùbà. Kátó wá pé ọgọ́ta. Kátó wá pé àádọ́rin. Kátó wá pé ọgọ́rin. Kátó wá pé àádọ́rùn. Kátó wá pé ọgọ́rùn. Ìwà ni ọlọ́ọ̀ni kò sí tí mú wa gbé sí àyè láti jọ́ tí bàbá wa àfa wa àgbà bàbá aláṣẹ ti lọ dáadáa bàbá aláṣẹ ni màá mú wa gbé báyìí. Huwa alimu wa amila bi'ilmi. Bàbá aláṣẹ wọn mímọ̀ ni wọ́n sì ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ wọn. Wa muslihu ma fusida. Ibi àti lọ́nu. Wa muslihu Ma fusida. Bàbá aláṣẹ ìtọ́ bá bàjẹ́ wọn tún ṣe ni. Bàbá aláṣẹ gbìyànjú kí wọ́n tún ṣe ni. Wa qala an-nabiyyu inna awliya Allah. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ yóò kú ànábì dáadáa ni. Sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ̀rọ àwọn àyọ̀ ọlọ́run. La yamutuna. Irú àwọn bàbá aláṣẹ wọ̀nyí láyé mọ́ tún náà wọ́n ikú. Wa innama yantakiluna min dari ila ukhra. Wọ́n kú orílẹ̀ tẹ́ ẹ ti mọ̀ wọ́n ni wọ́n á sì mọ́ lè mí. Wa idha mata al-alimu. Bọ́ mímọ̀ kaba wá kú bí bàbá wa aláṣẹ ti kú. Bakati alayhi ahlu samawati wal ardi 70 yawma. Bọ́ mímọ̀ kaba lọ bá a fa kaba lọ bí bàbá wa aláṣẹ ti lọ yọ lọ́n bá a kẹ́ wọn. Àmín. Àwọn tí ń bẹ sánmà àtàwọn tí ń bẹ lulẹ̀lẹ̀ wọ́n máa wá sunkún ni fún àádọ́rin ọjọ́ which is 70 days. Wa man lam yahzan li mawti al-alimi. Bá a fa kaba kú ládùúgbò yìí àbókú nùnú yìí bọ́ọ̀ bá balùwẹ̀ jẹ́ pé àfa kìíní náà wọn làwọn náà tún jáde inú rẹ̀ wà bàjẹ́. Fahuwa munafiqun. Wá sí àná Muhammad lẹ́gbọ́. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbà kú ládùúgbò yìí tó ojú tí ń bẹ láàrin wọ rẹ̀ lẹ̀ tó ọ̀sán tí ń bẹ láàrin wọ rẹ̀ lẹ̀ arábìnrin fahuwa munafiqun ẹ̀mẹ́ta la nàbì wí arábìnrin munafiki ló ń tọ̀ iyì tí ń kó bá yín ládùúgbò kò tó lọ́tọ̀ wọ́n bá ní ọ̀kọ́ ní kí àdírẹ́sì ó kọ orin tó sọ àdúgbò yìí kò tó lọ́tọ̀. Ọlọ́run lọ́mọ ilé ilé aláṣẹ ti bẹ́ẹ̀ lọ́rin bẹ́ẹ̀ lọ́lọ́run lọ́mọ ilé kankú ti bẹ́ẹ̀ lọ́rin bẹ́ẹ̀ lọ́lọ́run lọ́mọ ilé olóyin ti bẹ́ẹ̀ lọ́rin ilé olóyin gan bẹ́ẹ̀ bàtà ilé kankú bẹ́ẹ̀ ládùúgbò wa rẹ̀ òun ló ti ilé tiwa lájú lóbi ilé kankú bẹ́ẹ̀ lókè àlọ́ òkè ìbò Ọlọ́run lọ́mọ iye mẹ́sàn-án ilé kankú ti bẹ́ẹ̀. Àbá gbogbo ilé aláṣẹ tẹ̀ wá wí nì bẹ́ẹ̀ bá dá ọkọ̀ ilé aláṣẹ fún tansi yàrá yín náà wọ́n ròyìn bọ̀ látara àlùbáríkà nìyẹn. لأن بقاء العلماء torí pé ṣiṣẹ́ fún àwọn àfa. نعمة من الله. Ìdẹ̀ra kan mọ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run. وبهذه مصيبة. وبهذه مصيبة. Ẹ̀yin jàmá bàbá wa bàbá aláṣẹ wọ́n ṣe dáadáa fún gbogbo àwọn ọmọ kí ó púpọ̀. Òun ni dáadáa tí kálukú náà wọ́n á fi ń san wọ́n lẹ́sàn yìí. Wọ́n ní bàbá aláṣẹ àáfàá wa Al-Madani ọlọ́pàá ṣàlékún àlàáfíà àfáà Al-Madani. Ọlọ́dà gbogbo tálàáfíà náà kù sí lára àfáà Al-Madani ọlọ́run wọlé àfáà wa àgbà fún ẹjọ́ kọ́ wa lápò ọlọ́mọ́sà tó àfáà Al-Madani. Ọmọ kékeré ni lápò ọlọ́mọ́sà bá wa fún lálẹ́. Kò sẹ́ni wọ́n pè ní tí ò ní wá. Àfi tí ọba mọ bàbá lẹ́sẹ̀. Tí
ní máa jọ ọmọ kí ó tán bá pè ọ sí bí ọ wá sọ̀rọ̀ ìwọ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run táwọn bàbá wa sì jókòó báyìí kéèyàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run n ò lè ṣe bàbá kí n tún sin ọmọ Ọlọ́run ò júwe dáadáa fún tọ̀hún èmi ò lè tẹ̀lé àṣẹ bàbá wọn kí n tún máa tẹ̀lé àṣẹ tiwọn Ọlọ́run fẹ́ dọjọ́ iwájú fún yẹn ni àwọn náà ṣe gbogbo nǹkan làwọn tó bí wọn náà ṣe bálájà bàtà bá lọ ọmọ lásán wọn sì tún wá lọ dágbére fáwọn aláàjì àgbà ẹ bá tún wá dé náà wọn ò sí wálé o wọn tún wá fẹ́ lọ kí bàbá pé mi ti ń dé náà ni èmi darí mákàsẹ̀ méjì aláàjì òní ni tí n ká ń gẹ sábàkà kí n tèmi ràn yẹn tí n ò lọ rí àjọ lọ ní bá mo dé báyìí tí mo kọ́ báyìí láti yá gbọ́ mi láyà bẹ́ẹ̀ àdọ́mọdé wọn tún fẹ́ gbé mi kọ́ yá wọn náà ilé nì ọ̀sẹ̀ méjì wọn ò rí mi àbújọ́ tá a ní wàásù wọn tó rí mi mo tún wá gẹ sábàkà wàá bá wọn náà ni mo gẹ̀ wọ́n lé wá báyìí wọ́n ní fàárí àwọn púpọ̀ wọ́n ní pé kó sílẹ̀tì. àwọn ọ̀pọ̀ àbá àwọn òṣìbọn lágangan ṣe wọ́n kọ̀sọ́lá èmi kẹwàá ìtòdé wọn fàárí àwọn púpọ̀ bí ẹ sí bí ọdún láàrin ní jáde orí wọn dé mọ́tà àbáyé ọmọ kẹfẹ́ wákàtí máa fẹ́ wà tọ́lọ̀ wọn jẹjá bọ́ campus kẹfẹ́ rí jáde. Òwà kọ́ lẹ́múnú àbá. Èmi mo fẹ́ gba owó mọ́sálásí ni. Ọ̀gbọ́dọ̀ àfa wà lùmọ́dálí. Hafizahullah. Àfa ní bàbá aláṣẹ ń ṣe nǹkan. Kọ̀ráyè. Àfa àwọn òjẹ́ wọn ráyè. Bàbá aláṣẹ ń kọ́lé ike. Bàbá aláṣẹ ń kọ́ mọ́sálásí. Kọ́dà bó bá ti ké gbogbo wa tá à ń bẹ́yà yìí, àwa mú 2,000 wá nísìnyí báyìí. Ọlọ́run lọ́mọ ìdáhàrí ní ìlú. Kí wọ́n tó kó kún yìí bí wọ́n ti ń pa. Kó tó máa jọra wọn. Ẹ dákun ta ní ọ̀sẹ̀ mi lọ́wọ́.